Amẹ́ríkà ṣòfin fún Nàìjíríà àti orílẹ̀-èdè 74 mìíràn ní físà rọ̀ láì ní gbèdéke. Ẹ̀ka tó ń rí sí fífún àwọn arìnrìn-àjò ní físà lọ sílẹ̀ Amẹ́ríkà ó ti kéde pé kò ní sí gbígba físà lọ sí orílẹ̀-èdè náà fún Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè 64 mìíràn bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 oṣù kínní ọdún 2026 yìí. Ìkéde náà ó ṣàlàyé pé ìgbésẹ̀ yìí máa ń wáyé o pẹ̀lú àṣẹ tí ẹ̀ka náà láti Amẹ́ríkà tó máa pa fún àwọn òṣìṣẹ́ ẹ̀ka ọ́fíìsì àwọn orílẹ̀-èdè tí òfin yìí kàn. Wọ́n fi kọ́rọ̀ wọn pé àìní ṣiṣẹ́ lórí físà wọn yìí kò tí ì ní gbèdéke ìgbà tí yóò wá sópin. Ìgbésẹ̀ tuntun yìí òun ló ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan péré tí ìjọba ààrẹ Trump tó máa kéde owó àsansílẹ̀ físà bond tó tó $15,000 fún orílẹ̀-èdè 38 tó bá fẹ́ lọ sí Amẹ́ríkà, èyí tí Nàìjíríà náà tó wà nínú wọn. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ tó ń rí sí físà gbígbà lọ sí Amẹ́ríkà fi sí ojú òpó X wọn ní ọjọ́rú Wednesday, èyí tí wọ́n fi kéde ìròyìn náà ó ní wọ́n ti ṣàlàyé pé ẹ̀ka iléeṣẹ́ wa yóò máa sinmi ṣíṣe físà fún orílẹ̀-èdè 75 tí àwọn arìnrìn-àjò láti bẹ̀ tí wọ́n máa ń di bùkátà sí orílẹ̀-èdè wa lọ́rùn tí wọ́n bá dé. ní ọ̀nà tí a kò faramọ́ o. Ìdáwọ́dúró físà yìí yóò wà bẹ́ẹ̀ títí tí Amẹ́ríkà yóò fi rí ìdánilójú pé àwọn arìnrìn-àjò tuntun tó ń wọlé kò máa ṣe àkóbá fún ọrọ̀ ajé àwọn èèyàn Amẹ́ríkà. À ń ṣiṣẹ́ láti rí wípé wọn kò tẹ ẹ̀tọ́ àwọn èèyàn Amẹ́ríkà lójúmọ́lẹ̀. Ìjọba Trump yóò máa rí dájú pé Amẹ́ríkà òun ló ṣáájú o. Bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde náà ṣàlàyé òfin tuntun yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ó wá láti dènà àwọn tó ń wọ Amẹ́ríkà láti máa jẹ ọrọ̀ ìlú náà tó sì lè pa àwọn ọmọ onílùú gangan lára. Bákan náà ló wá fún àwọn orílẹ̀-èdè tí àwọn èèyàn wọn tí wọ́n máa ń pẹ́ ju bó ṣe yẹ lọ l'Amẹ́ríkà àti àwọn tí gbígbé l'Amẹ́ríkà wọn ó léwu lẹ́ka ètò ààbò bí ẹ̀ka US State Department gẹ́gẹ́ bó ṣe kéde. Ìgbésẹ̀ tuntun yìí ó máa kan àwọn oríṣi físà bí àwọn tó ń lọ fún ìrìn àjò afẹ́, àwọn tó fẹ́ lọ kàwé àti àwọn tí ó fẹ́ lọ ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Kí Ọlọ́run Ọba Elédùmarè kó bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà tiwa náà ṣe o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná o, a dẹ̀ kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run Ọba rèé kò ní dágbére nínú ayé mi àti yín o.